lọ́jọ́ kejì oṣù kẹrin ọdún 2007 ẹ gbọ́ mi dáadáa o ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2007 èyí táwọn olóyìnbó á pè ní the 2nd of April 2007 ó ní ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ló máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí àwọn ajínigbé tí wọ́n jí àbúrò ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà ààrẹ Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ èèyàn arábìnrin Àdùnní Olúníọlá Èwéjẹ Ọbásanjọ́ tí wọ́n jí gbé lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà níbo lẹ́yìn gbé ọmọ ọdún mélòó lẹ́yìn tàbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni. àbúrò tó súnmọ́ Ọbásanjọ́ púpọ̀ ìní Àdùnní bẹ́ẹ̀ lọ́básanjọ́ ló fẹ́ràn ẹ̀ dáadáa táwọn méjèèjì kì í sì fi ara wọn ṣeré rárá. gbogbo wa la mọ̀ pé ojúlówó ọmọ Òwu ní Ẹ̀gbá Àtolú ìyẹn ní ìpínlẹ̀ Ògùn lọ́básanjọ́ ṣùgbọ́n ibi tá a lè pè nílé ẹ̀kejì ó ní agbègbè Ọ̀tà tó wà níjọba àbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn nítorí ibẹ̀ nílé iṣẹ́ ńlá ẹ̀ wà òun náà sì máa ń wà níbẹ̀ lọ́pọ̀ ìgbà nígbà tó fi wà nípò ààrẹ. nítorí èyí gan ló jẹ́ kí Àdùnní náà kóun náà ní ilé sí agbègbè Ọ̀tà o nítòsí ibi tí Ọbásanjọ́ ẹ̀gbọ́n ẹ̀ wà èyí tó tún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì súnmọ́ra wọn dáadáa. ṣá o àwọn àgbà ti parí ọ̀rọ̀ wọn ní bí ikú ilé ò bá pani torí ò lè pani. èyí gan ló ṣẹlẹ̀ sí Àdùnní Ọbásanjọ́ nítorí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ tó fọkàn tán púpọ̀ tí ìyẹn sì tún ti mọ gbogbo àṣírí ẹ̀ ni ló máa dalẹ̀ tó fà á lé àwọn ọ̀tá lọ́wọ́. àmúgbálẹ́gbẹ̀ẹ́ Àdùnní tó gbàbọ̀dẹ̀ fún ni wọ́n ń pè ní Olúṣọlá Ògúnlẹ̀yẹ kódà ọ̀dọ́ langba lọ́dọ́mọkùnrin náà nígbà tá à ń sọ yìí ẹni ọdún 24 years of age ò ní. Olúṣọlá yìí ló lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn kan láti jí Àdùnní gbé láti lè fi gba òbítíbitì owó ṣé wọn kúkú mọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ ní ààrẹ Nàìjíríà abẹ́ àti ìṣàkóso ẹ̀ sí ní gbogbo owó àti ọrọ̀ Nàìjíríà wà. èyí ló jẹ́ kólúṣọlá lọ fún àwọn ìyókù ẹ̀ tí wọ́n fẹ́ jọ ṣiṣẹ́ ibi náà láṣìírí bí wọ́n ṣe yóò ṣe rí Àdùnní jí gbé pàápàá àwọn ibi tó máa ń rìn sí àsìkò tó máa ń jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdùnní ó wá ní ọmọ kan tó nípèníjà ńlá nígbà tá à ń wí yìí o ọmọ yìí ni Olúṣọlá ńlọ lọ sọ fáwọn tí wọ́n fẹ́ jọ ṣiṣẹ́ ibi yìí láti fi wọlé sí Àdùnní lára bẹ́ẹ̀ lọ́kan lára wọn tó jẹ́ ọmọ Ìgbò tó jẹ́ ọmọ ìlú Nnewi ní ìpínlẹ̀ Anambra yẹn Ikechukwu Oyekiwe ẹni ọdún 24 ní ọdún 2007 òun ló díbọ́n bíi wòlíì Ọlọ́run fún Àdùnní. Ikechukwu ló lọ bá Àdùnní láti sọ gbogbo ìpèníjà àtọmọ ẹ̀ ní àti ìgbà tó ti ń kojú ẹ̀ pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn lórí ẹ̀ tí ẹ̀rù sì bà Àdùnní nítorí bí Ikechukwu kò ṣe sọ iná lórí láìmọ̀ pé Olúṣọlá tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ìtẹ́yìn olóyìnbó ń pè ní personal assistant tó fọkàn tán òun ló lọ tú àṣírí fún un tí ìyẹn wá ń ṣe bíi pé Ọlọ́run ló fi ràn án òun lóòótọ́. báyìí ni wọ́n fọ̀rọ̀ ọmọ Àdùnní wọlé sí i lára ò tó sì rò pé ìránṣẹ́ Ọlọ́run alààyè tòótọ́ ò ní Ikechukwu. ká má fa ọ̀rọ̀ gùn lọ́jọ́ kan tí wọ́n ti bá Àdùnní sọ̀rọ̀ tó ń jáde ni wọ́n lọ dá a lọ́nà tí wọ́n sì jí gbé lágbègbè Ọ̀tà ṣe lásìkò ìgbà náà ìlú ò tí ì le bíi tàsìkò yìí bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn àbúrò àwọn olóṣèlú tó bá wà nípò ńlá wọn kì í fi bẹ́ẹ̀ kó ẹ̀ṣọ́ ààbò púpọ̀ rìn kiri èyí ló jẹ́ kí wọ́n rí Àdùnní jí gbé lọ́nà rọrùn tariwo ńlá sì sọ káàkiri Nàìjíríà lọ́jọ́ kejì oṣù kẹrin ọdún 2007 àbùkù àti ẹ̀sín nínú ìṣẹ̀lẹ̀ yìí máa jẹ́ fún Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà pé wọ́n jí odidi àbúrò ààrẹ Nàìjíríà gbé bẹ́ẹ̀ ló kù oṣù kan àti ọ̀sẹ̀ díẹ̀ tí Ọbásanjọ́ fẹ́ fi gbéjọba sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ èyí ló jẹ́ kọ́básanjọ́ kó pàṣẹ fáwọn ọ̀gá agbófinró pé wọ́n gbọ́dọ̀ wá Àdùnní àbúrò òun jáde ní ọ̀nàkọ́nà. ẹ̀yin olólùfẹ́ Yorùbá Tòótọ́ àwa ni tí ń tòótọ́ ò nígbà táwọn tó jí Àdùnní gbé tí yóò pe àwọn èèyàn àwọn mọ̀lẹ́bí Àdùnní lórí fóònù wọn ní $500,000 ìyún $500,000 tí yóò tó mílíọ̀nù 65 náírà nígbà náà ìyún 65 million naira òní wọ́n fẹ́ gbà fún ìtúsílẹ̀ Àdùnní. ṣé ẹ mọ̀ pé lọ́dún 2007 táwọn wí yìí owó ńlá ní mílíọ̀nù 65 65 million naira kódà bí a bá gbé sẹ́gbẹ̀ẹ́ náírà àsìkò yìí yóò fẹ́ tó 200 million naira 200 million naira ní àsìkò tá a wà yìí. ìṣẹ̀lẹ̀ yìí ó mà dariwo ńlá káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé nítorí àwọn ìròyìn àgbáyé náà gbé jáde ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ kan àti ọjọ́ bíi 3 ìyẹn lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún 2007 làwọn agbófinró ni wọ́n rí Àdùnní gbà sílẹ̀ láì farapa wọ́n sì rí àwọn afurasí tó ṣiṣẹ́ ọ̀hún mú yàtọ̀ sí Olúṣọlá àti Ikechukwu tó díbọ́n bíi wòlíì tí wọ́n mú àwọn afurasí míì tọ́wọ́ tún tẹ̀ pẹ̀lú wọn ní Àwẹ̀lé Abíọ́lá Abdulhakeem Ọlánrewájú Sílífátù Ìdòwú Wàsíkítù Ògúngòdìẹ̀ àti Ìyábọ̀ Àjàyí.
ó wá ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pé ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2015 èèyàn the 19th of May 2015 ìní Àdùnní àbúrò Ọbásanjọ́ tó jí gbé tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn ló máa jáde láyè lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rin ìyún 76 years èyí tọ́pọ̀ àwọn èèyàn ńláńlá Nàìjíríà látòrí ààrẹ Nàìjíríà nígbà náà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan tán fàtẹ̀jáde síta láti bá Ọbásanjọ́ ẹ̀gbẹ́ ẹ̀ kẹ́dùn tí èyí sì túmọ̀ sí pé káládùnní wà láyé lọ́dún yìí ó ní kò bá pé ọdún 97 lókè èèpẹ̀ ìyún 87 years of age. ẹ̀yin olólùfẹ́ Yorùbá Tòótọ́ gbogbo ọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ilẹ̀ máa gbádùn abala yìí ní orí ìkànnì tẹlifíṣàn Yorùbá Tòótọ́ TV tó wà lórí ẹ̀rọ ayélujára Yorùbá Tòótọ́ TV títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tó pàdé. Ọlọ́run yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá inú ilé tí wọ́n ń fani lé àwọn ọ̀tá òde lọ́wọ́ ó dàbọ̀.